Welcome to Culture Africa TV. Oba Alade, àwọn gbogbo ni ọba ìlú. Under ìlú ni òrìṣà wà. Ọba ẹyọkan ló wà nílùú tó ń control. We can have like 5-6 ọba òrìṣà. Ṣé wọ́n rí gbogbo àwọn ọba òrìṣà yìí? Ọba ìdí òrìṣà ni wọn kì í ṣe ọba aládé. Àwọn ọba òrìṣà yìí wọ́n ní ẹ̀tọ́ láti dé adé nítorí pé òrìṣà ló ní adé. Èpò òrìṣà Ọbàtálá ló ní adé tó wá ní mo ti gbogbo ọba ń dé. Ìyàtọ̀ láàrin wọn ni pé ọba òrìṣà tó bá ṣe adé ó gbọ́dọ̀ fi ìkó sí which is Ìkóńdé. Tí ó bá dẹ̀ rí ọba àlù ó gbọ́dọ̀ fún ní ọ̀wọ́ ẹ̀ nítorí pé ọba ìlú ọba ilẹ̀ tó control everything on the land. Bẹ́ẹ̀ ni ṣé wá rí àwọn ọba wa wọ́n ní ẹ̀tọ́ láti dé adé tí wọn ò gbọ́dọ̀ lo Ìkóńdé nítorí pé ọba òrìṣà nìkan ló ń lo Ìkóńdé. Tẹ́ bá ọba onírìṣà eru wa ń dájì bàbá máa ń lo Ìkóńdé nítorí pé ọba ìlú ni wọ́n ọba òrìṣà tún ni wọ́n. Ó máa ń jẹ́ ìyàlẹ́nu fún mi tí máa wá rí àwọn ọba wa tọ́jọba àlù paramount ruler tí wọ́n ń lo Ìkóńdé. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Àgbọ́yé yẹn ni ò sí. Ìdí nìyẹn tí a fi yànnà náà nínú lecture pé ọba ìlú kì í lò Ìkóńdé. Ọbariṣà ló ń lò Ìkóńdé. Ìyẹn bẹ́ẹ̀. Ọba ìlú ló ní adé ọ̀sán. Ọba ilẹ̀ ló ní adé ọ̀sán. Olúwo ló ní adé òru. Tẹ́ bá wá wo gbogbo ẹ̀ tí olúwo ti ń dádé lọ́sàn-án. Ṣé rí àwọn ọba ògbóni ló ní adé òru? Tí ọba ilẹ̀ tó ní adé ọ̀sán bá dé ní daylight tó wá máa di 6 o'clock wọ́n gbọ́dọ̀ rọ adé yẹn. Ní ìgbà tí wọ́n bá fi ń sùn wọ́n gbọ́dọ̀ rọ adé wọn. Àwọn ọba tí ń dé adé lọ crusade lóru wọ́n ti ń dé adé wọ aago 7 lóru wọ́n ti ń dé adé lọ bí ìkómọ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n ti bá padà ìsìpáyé lọ. Èèwọ̀ ni wọ́n ń jẹ. Bẹ́ẹ̀ á di pé kò sáṣẹ lẹ́nu ọmọ náà nìyẹn rúdurùdu a máa ṣẹ lọ́lọ́run jẹ́ káṣẹ kúrò lẹ́nu ọba rúdurùdu òní wọ wa. Ṣé wọ́n ráwọn oníṣẹ̀dá àwọn olúwo wa àwọn lọ́nà adé òru àwọn nẹ́tọ́ àti dí adé yẹn láti ìrọ̀lẹ́ mọ́wọ́ alẹ́bà yìí di ìdájí wọ́n á rọ̀ ọ́ nítorí pàdé méjì kì í pàdé ra wọn kò rí bẹ́ẹ̀ mọ́. Wọ́n bá mọ̀ pé ọba àṣẹ̀ṣẹ̀ ni mí ó bá máa jáde kiri ìgboro ni. Ṣé àlàyé mi yẹ yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀? Káwọn bẹ̀rẹ̀ lórí ìlẹ̀kẹ̀ ọba ó yàtọ̀ sí ìlẹ̀kẹ̀ ọba òrìṣà. Ọba àlù kò gbọ́dọ̀ lo ìlẹ̀kẹ̀ òrìṣà nítorí pé ó ní ìlẹ̀kẹ̀ tí wọ́n máa lò. Wọ́n ní ìsinyìí gbogbo àwọn ọba òrìṣà àwọn oníṣẹ̀ṣe ti ń lo ìlẹ̀kẹ̀ ọba tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n wá pàdé ọba lọ́nà wá ní ọba ń kọ́ba irú ọba rádaràda wo ló ń kọ́ba. Ẹ jẹ́ ká dá àwọn nǹkan yìí padà sí bó ṣe rí. Ẹ jẹ́ ká dá respect mi mọ́ mi lè pé ní Yorùbá àbísọ́sọ rẹ̀ àpọ́nlé iyì ní ìgbà tí a bá buyì fọ́ba àlù ọba àlù á buyì padà fọ́ba òrìṣà nítorí pé tó bá di pé kó kojú òrìṣà wọ́n máa pe àwọn ọba tó wà ní ipasẹ̀ tòrìṣà ó yẹ máa bọ̀ ẹ wá nọwọ́ sí òrìṣà ibẹ̀ nífẹ̀ẹ́ máa wà. Bọ̀ ní ìsinyìí ọba àlù àti ọba òrìṣà tẹ́ bá pàdé wọn léde gan ẹ lè má mọ ọba àlù gan. Ìlẹ̀kẹ̀ ní ìtumọ̀ owó ẹyọ la dé lò. Tẹ́ bá náwọn aládé mi ìlẹ̀kẹ̀ ọba àlù wọn máa lò which is very wrong. Àwọn míì lè máa mọ àìgbọ́yé yẹn àìgbọ́ there is lack of orientation. Bọ̀ irú sẹ́mínà tá a ṣe yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yẹn ti máa wá lóníkálukú máa padà lọ sílé ló máa lọ dá àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lẹ́kọ̀ọ́ báyìí ni kẹ́ ṣe múra báyìí kan ni kẹ́ ṣe múra. Tẹ́ bá rí ọba àlù ẹ bọ̀wọ̀ fún wọn
bí mi bá rọ́bà lù sí ti má kúnlẹ̀ máa fi ọwọ́ kọlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta fi sí orí nítorí oró orí mi ìforíbalẹ̀ ọba àti bá fẹ́ pa orú ọba bẹ́ẹ̀. ọba tó dẹ̀ ti rí sáàyà mọ̀ bọ́ ní ìsinyìí àwọn ọba wa náà ọba promo pọ̀ nù wọn tí ò wọ̀ pé bí òun lẹ ṣe ń rí mi tó ń lò kó oúnjẹ tí ò yẹ kó lò àwọn ọba àgbàlódé ọba politics ó yẹ ká máa sòótọ́ ọ̀rọ̀ ṣàlàyé mi yé ìṣó bó ṣe jẹ́ nìyẹn. àwọn ọba náà wọ́n ń jíjẹ́ gbọ́ ìjọba pé wọ́n wà tó jọ Ọba Alade pé. wọ́n sọ bàbá nu mọ́tò. ṣé rí tá a bá rọ́bà lu agbọ́dọ̀ rẹ̀ rù lára ọba ǹjẹ́ ẹ̀rù wà lára àwọn ọba wa bí ǹjẹ́ àwọn ọba wa mélòó nu wọn náà ló tún wá wọ̀ pògbì mélòó nu wọn ló fi tìṣẹ̀ ṣe ṣe mélòó nu wọn ló ní backup tí ẹ̀sìn ò ti sún wọn kúrò nídìí pé ọba kìrìsìtẹ́nì ni mí o mi ò lè sí gẹ́rẹ́ o ọba kìrìsìtẹ́nì ni mí o mi ò lè lo arọ́bí báwo lọ ṣe ní jíru wọn gbé ẹ ti rí nǹkan tó fà á. gbogbo àwọn kìnìyàn yìí wà. gbogbo nǹkan yẹn wà in a system but religion mentality ó ti affect àwọn èèyàn kò jẹ́ kó mọ nǹkan tó yẹ kó ṣe mọ́ tí ò yẹ kó rí bẹ̀. ṣé ẹ̀sìn wa bà ìṣẹ̀ṣe jẹ́ ni ṣé ìyàtọ̀ sínú ẹ̀ ni. gbogbo ọlọ́jọba ara wọn jẹ́ èmi ò parọ́ fún yàn ẹ̀sìn bá ṣẹ̀ṣe jẹ́ ìṣẹ̀ṣe náà kó bẹ́ẹ̀ sí ṣàlàyé mi yé àwọn ẹlẹ́sìn míì wọ́n gbà sódì àwọn oníṣẹ̀ṣe míì náà wọ́n gbà sódì bẹ́ẹ̀ ni oníṣẹ̀ṣe míì á sọ pé eléégún lè bolóró ṣe o oníkíní kò lè fa kíní kan ṣe mọ́ṣáláṣí ò gbọ́dọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ lé mi torí mo nígbà léégún bẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ oníkálukú wálé ayé láti wá ṣe tiẹ̀ tọ́lọ́ ń dẹ̀ fún wa ní ìfẹ́ tó yẹ ká jọ fi gbé pọ̀ nírẹ̀pọ̀. àwa á rí i pé ẹ kàwé àgbájúmọ̀ ní báwo lẹ ṣe ṣàkóso àdúgbò wà láti jọ ẹ ṣe mo dúpẹ́ òrìṣà ni ó lóyún mi inú òrìṣà náà bí mi sí bàbá àti ìyá mi olórìṣà owó òrìṣà náà fi rán mi lọ sí yunifásitì ìgbà kan dẹ̀ papòdà kan dá fá gbogbo kan dà èmi ni wọ́n mú so I have to take over the job from where they stop. gbẹ́sẹ̀ fún bẹ̀rẹ̀ ara rẹ̀ bí akẹ́rọ̀ tó ti sẹ́ni tàbí tù. nígbà tí mo ná kọ mo fẹ́ kristẹni bọ ọmọ bíṣọ̀pù kò mo jẹ́ kó mọ̀ fún babaláwo ni. àkọọ́lẹ̀ lọ́wọ́ ìyẹn ni kọ́nà fi hàn pé àmì ẹ̀sìn wà lé ayé sódì adẹ̀ tí tó ń gbé ó ṣe tẹ̀ mo ṣe ẹ́. àwọn yín wá ń kọ́ ẹ̀wọ̀n bàlẹ̀ pín wọn. in fact ó máa ń yà àwọn èèyàn lẹ́nu pé báwo la yẹn ń ṣe mo tẹ̀lé wọn lọ sí church for some time bọ̀gbà tó yá mo ní àkọsọ ọgbọ́n mo mọ Jésù ẹni ń padà sí di òòṣà tó fi bí mi and we are living together. ẹ̀sìn wọn làwọn ọmọ yín wá ń ṣe mà. èmi ò yan ẹ̀sìn fún yán torí pé ilé ayé láti bá ẹ̀sìn bọ̀ mo nígbà pé ẹ̀sìn ìbílẹ̀ náà ní gbogbo wọn ṣùgbọ́n tí Christmas bá dé wọ́n tẹ̀lé lọ́wọ́ àwọn olóòtú so táwọn náà bá dàgbà wọ́n á fi ẹ̀sìn sí. tí wàá fẹ́ ṣáájú àwọn ọ̀rọ̀ yẹn máa tẹ̀lé. tí wàá fẹ́ ṣe. ajé yẹn fẹ́ ṣáájú yẹn fẹ́ nígbà ajé ńlé àwọn ìlànà ònìyàn tẹ̀lé. ẹ kò lè wọ́n á ra owó ẹyọ òrìṣà.